ohun tá a mọ̀ nípa ìyàwó sójà tí wọ́n mà sọ pé ó dáná sun ọkọ rẹ̀. iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wa nàìjíríà ó ti fìdí ìròyìn ikú ọmọ ológun Samson Haruna tó jẹ́ dókítà ní ọwọ́ kẹfà iléeṣẹ́ ọmọ ogun nàìjíríà 6 battalion ẹni tí wọ́n ní ìyàwó rẹ̀ mà dáná sun. ìròyìn ikú olóògbé náà ó mà ló mà bọ́ sórí ayélujára tí ọ̀pọ̀ èèyàn sì bẹ̀rẹ̀ sí ní bu ẹnu àtẹ́lu ìṣẹ̀lẹ̀ náà. nínú àtẹ̀jáde tí iléeṣẹ́ ológun fi léde, Lawal Bala Muhammed tó mà buwọ́lù ọmọ ogun náà pàdánù ẹ̀mí rẹ̀ lẹ́yìn iná tó jó gbogbo ara rẹ̀ lásìkò tí èdè àìyedè bẹ́ sílẹ̀ láàrin òun àti ìyàwó rẹ̀ Retit Haruna ní ilégbé wọn tó jẹ́ pé tọkọtaya yìí tí wọ́n ń gbé ó ní ìṣẹ̀lẹ̀ ó mà ti wáyé o ní Wellington Baze Barrack Ibagua ní ìpínlẹ̀ Akwa Ibom ọjọ́ 22 oṣù kẹsàn-án ọdún 2025 ó ní ìṣẹ̀lẹ̀ náà ó mà ló mà wáyé o lẹ́yìn èdè àìyedè bẹ́ sílẹ̀ láàrin tọkọtaya náà tí inú sì bí ìyàwó tó sì ní kí òun dáná sun àwọn dúkìá tó wà ní inú ilé wọn tó sì jẹ́ pé ibẹ̀ ni iná ti mú ọkọ náà. olùrànlọ́wọ́ olùdarí ẹ̀ka tó ń gbé ìròyìn síta ní iléeṣẹ́ ológun ó fi kún àtẹ̀jáde náà pé àwọn ìgbìyànjú láti dóòlà ẹ̀mí olóògbé náà ó mà ló mà já sí pàbó tó jẹ́ wípé ó padà jáde láyé o. dókítà Haruna ó farapa gan ṣùgbọ́n a gbìyànjú láti dóòlà rẹ̀ ní ilé ìwòsàn Battalion Medical Facility kó tó di wípé a máa gbé lọ sí ilé ìwòsàn ìkẹ́kọ̀ọ́ ti ìpínlẹ̀ Uyo ṣùgbọ́n ó pàdánù ẹ̀mí rẹ̀ ní ọjọ́ 7 oṣù kẹwàá ọdún 2025 yìí. iléeṣẹ́ ológun ní àwọn máa koro ojú púpọ̀ sí ìjà láàrin tọkọtaya tí wọ́n sì tó bá àwọn mọ̀lẹ́bí olóògbé náà tí wọ́n bá wọn kẹ́dùn. bákan náà ó ní iléeṣẹ́ ológun ní àwọn ń dúró de èsì ìwádìí ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ológun tí wọ́n sì rọ àwọn tí ọ̀rọ̀ náà kàn pé kí wọ́n ṣe sùúrù kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ yìí tó máa wáyé o. lọ́dún 2022 arábìnrin kan náà òun náà mà dáná sun ọkọ rẹ̀ nílùú Òṣogbo. Ìfẹ́olúwa Àkànjí Bámidélé àti ọkọ rẹ̀ Bólúwa ti fẹ́ Bámidélé ní ìṣẹ̀lẹ̀ náà ní ìgbà náà ló mi orí ayélujára kankan o. kí Ọlọ́run ọba Elédùmarè kó là wá ń bẹ̀ kó má da ìgbéyàwó èmi àti irú o. àdúrà gbolúwa tóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé wò wá ẹ má bá wa like ẹ má share ẹ má comment ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa kí a bá tẹ notification bell láti lè máa máa wéto alákòójọkan tó bá ti gorí ìkànnì yìí. a kú iṣẹ́ tàná adẹ̀kọ́ láàjímọ̀ tòní ọ̀pọ̀ ẹ̀ báyìí láṣẹ lókè èèpẹ̀ o.